celebrate a legend, a beautiful actress, the most beautiful girl in Abuja 2017, a movie producer, the Miss Pepeye you used to know. Happy birthday to you, Mrs. Olayinka Yetunde Barnabas. Wishing you many, many, many happy returns. This will never be your last birthday celebration. Wishing you many, many more years to come. Olayinka ti sọjọ́ bí lónìí. Mo ní kórìíjẹ́ Ọ̀sàmọ́dún o. Mo láyọ̀ Ọláyínká ti sọjọ́ bí lónìí. Kórí dákun, kórí jẹ́ kẹsàmọ́dún lágbára Ọlọ́run ọba. Ẹwà rẹ̀ tí mo wùyàn, òwò níbùrẹ̀wà lágbára Ọlọ́run ọba. Mo láyọ̀ Ọláyínká ti sọjọ́ bí lónìí. Ó wá ní ilé wọn bàbá tó bí Ọlọ́run ọmọ gangan. Kogi nílé o, Kogi nísèlè wọn bàbá tó bí Ọlọ́run ọmọ gangan. Mo ní wọ́n lọ́mọ ọ̀dẹ́ nìdó, àmúkòkò mọ́dẹ, ọmọ ọ̀dẹ́ kìnìgẹ́ àmúkòkò mọ́dẹ ni wọ́n ń wúrò hù. Ni wọ́n pèrè kí àwọn bàbá tó bí Ọlọ́run ọmọ gangan. Ọmọ wúṣú lẹ́rùn, ọmọ mẹ́wùrà gbẹ̀rún ni wọ́n pèrè o. Ni wọ́n pèrè kí àwọn bàbá tó bí Ọlọ́run ọmọ gangan. Ọmọ ẹkùn níbẹ̀ ẹ̀rù ní sọjọ́ o. Ní sọjọ́ bí lónìí, mo ní wọ́n lọ́mọ owó kì í tán o. Owó kì í tán kó má kodù sẹ́yìn ọgbà o. Nínú ilé àwọn bàbá tó bí Ọlọ́run ọmọ gangan, ọmọ amúgbálábùwọ́ ni wọ́n ń pèrè o. Ni wọ́n pèrè kí àwọn bàbá tó bí Ọlọ́run ọmọ gangan. Ọmọ sì mí délé dẹ́kun má padà lẹ́yìn mi. Mo láyọ̀ Ọláyínká ti sọjọ́ bí lónìí. Mo ọlọ́mọ sì mí délé o. Dẹ́kun má padà lẹ́yìn mi. Ẹlẹ́yin ìjú ẹ̀gẹ́ ni bàbá tẹ̀yìn o. Mo wá ní happy birthday to you o. Ọláyínká ti sọjọ́ bí lónìí. Mo happy birthday to you o. Kẹ má fọdún èyí sọ òpin lágbára Ọlọ́run. Ọba níta ní kọ́rẹ́ wì látẹ̀ẹ̀kọ́. Àgbékẹ́ àkéwì lèmi jẹ́. Àgbékẹ́ àkéwì àlá lóyìn lóhùn lèmi